àṣírí tuntun mà tú nípa àwọn ọmọléèwé tí wọ́n jí kó ní àwọn ọmọléèwé bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n 25 pupils tí wọ́n jẹ́ obìnrin tí wọ́n jí kó ní ìpínlẹ̀ Kebbi, ìyẹn ní ìlú kan tí wọ́n pè ní ìlú Madaganku Wasagu ní ìpínlẹ̀ Kebbi ní ọjọ́ àìkú tí ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, tó sì jẹ́ pé gbajúgbajà olóṣèlú ni tó jẹ́ sẹ́nítọ̀ tó ń ṣojú ìpínlẹ̀ Abia nílẹ̀gbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá, sẹ́nítọ̀ Orji Uzor Kalu ló mà tú àṣírí nípa ìṣẹ̀lẹ̀ yìí tó sì tú àṣírí ńlá nípa ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Kì í ṣe ìròyìn mọ́ pé ọjọ́ àìkú tí ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tó kọjá ní ariwo mà sọ lórílẹ̀‐èdè Nàìjíríà tí gbogbo orí ẹ̀rọ ayélujára tó dàrú gbùdùgbù nígbà tí àwọn Fúlàní ajínigbé tìjọba ń pè ní báńdíìtì tí wọ́n ya wọ iléèwé Government Girls Comprehensive Secondary School nínú Madaganku Wasagu ní ìpínlẹ̀ Kebbi, tí wọ́n sì jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ obìnrin tí wọ́n tó bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n 25 pupils tí wọ́n jí wọn wọgbó lọ. Èyí nìkan kọ́, igbákejì ọ̀gá àgbà iléèwé náà, èyí táwọn olóyìnbó máa ń pè ní vice principal, òun náà fara káṣá òun nítorí pé níṣe ni wọ́n pa bàbá náà ní ìpakúpa sílẹ̀. ọ̀rọ̀ ilé di ariwo táwọn èèyàn tó sì ti ń gbẹnu sí máìkì lórí ẹ̀ tí wọ́n ń sọ oríṣiríṣi nǹkan nípa ẹ̀. ṣùgbọ́n nígbà tóun náà ń gbẹnu sí máìkì lórí ọ̀rọ̀ yìí, sẹ́nítọ̀ Orji Uzor Kalu tó tún jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Abia, ó ti tú àṣírí lórí ìṣẹ̀lẹ̀ náà ó jẹ́ kó di mọ̀ pé láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ àti ètò ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara táwọn Fúlàní apààyàn tíjọba àpapọ̀ ń pè ní báńdíìtì táyàwó ìjọ Christ Apostolic Church Òkè Ìṣẹ́gun tó wà ní ìlú Eruku ní ìpínlẹ̀ Kwara. ó ní láti ìgbà náà ní inú Tinubu mà ti bàjẹ́ kọjá sísọ. ó ní gbogbo ẹni bá láǹfààní láti rí Tinubu nílé ìjọba tí wọ́n ń pè l'Aso Rock tàbí Aso Villa l'Àbújá lásìkò yìí, ẹni yóò mọ̀ pé abiyamọ ni bàbá náà, inú ẹ̀ bàjẹ́ kọjá sísọ lórí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lórí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà báyìí. bẹ́ẹ̀ inú Orji Uzor Kalu ló wá tú àṣírí wípé ní kété tí ìṣẹ̀lẹ̀ ìlú Kebbi, ìyẹn ìpínlẹ̀ Kebbi náà tó ṣẹlẹ̀ tó ti jí àwọn ọmọléèwé kó, oníṣẹ́ ni Tinubu gẹ́gẹ́ bí adarí rere àdáadáa inú mà pa yarí pé òun fúnra òun fẹ́ lọ ṣàbẹ̀wò síbẹ̀ láti mójútó bí nǹkan ṣe ń lọ. ṣùgbọ́n sẹ́nẹ́tọ̀ Orji Uzor Kalu wá jẹ́ kó di mọ̀ wípé àwọn agbófinró ni wọ́n sọ fún Tinubu pé ó léwu fún un láti lọ síbẹ̀ o, nítorí pé nǹkan lè ṣẹlẹ̀ sí i, tí wọ́n sì ní wọ́n gbà á nímọ̀ràn pé kó jókòó ara ẹ̀ jẹ́. sẹ́nẹ́tọ̀ Orji Uzor Kalu jẹ́ kó di mọ̀ pé nítorí eléyìí ẹni Tinubu ò fi lè lọ sí ìpínlẹ̀ Kebbi fún rẹ̀, ṣùgbọ́n olóògbé igbákejì ẹ̀ sẹ́nẹ́tọ̀ Kashim Shettima olóhùn ló gbódìde láti lọ sí ìpínlẹ̀ Kebbi láti lọ wo nǹkan tí ó ń ṣẹlẹ̀ níbẹ̀ gan, tí sẹ́nẹ́tọ̀ Orji Uzor Kalu sì ní sẹ́nẹ́tọ̀ Kashim Shettima ti lọ ti dé, ó sì ti fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní èsì àti àbájáde àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kebbi. kódà sẹ́nẹ́tọ̀ Orji Uzor Kalu ní nítorí ìṣẹ̀lẹ̀ yìí ẹni Tinubu ò sì lè lọ sí àwọn ìpàdé pàtàkì